ọ̀gbẹ́ni ọ̀gá títí ó ti yé eyín ọmọ bàbá olówó ìwọ̀n ti wá ní. ṣẹwàá rí máníjà yín gangan ewúrẹ́ títí wá ní. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run please me if I buy anybody so please let me have my peace. Tani tantala ko ya bọ́sẹ̀ ni. tó bá burú tán mi ò ní take it easy o èyí tajà fi ń bọ́mọ ìṣeré ló fi ń gbé. tó sọ pé ìráìsì náà ṣé àmàlà àbẹ̀bà kọ́ ìwọ ní kìí ṣe fún mi. rárá ẹ̀wà ni ó lọ́sẹ̀. kí lẹ́yìn kìí. ọtí mò ń gbọ́n tàn bẹ́ẹ̀ tí mi ti kú lọ́fíìsì yẹn. wọ́n ní asọ́sọ́ ọkú ní sáfún ọ lóde ìgbóni ara ẹ̀ kó sùn aṣáfún fún ọ lóde ìfìyàn wọn kò sásọ́ kó wá owó òde ìgbóni wọn pa sọ́sọ́ kó wá owó òde ìgbóni jẹ. abiyamọ máa ń ṣọwọ́ kòtòkò ọmọ báyìí ni wàá jáde síta wàá jáde fọ́mọ ẹ eléyìí tó ṣe ń sìn ó dáa níbo ló ti wá. kí lẹ̀ ń bá wọn sọ ṣé wọ́n jọ ẹni tán rédì láti gbọ́ yín abẹ́ ti gbàgbọ́ ti gé tiwọn lọ. àìmọ̀ṣẹ́ kó orógùn ẹ̀ òun ló jẹ́ kí orógùn ẹ̀ máa torí Ọlọ́run ó máa torí bomi gbóná. kí ni reason. gbogbo nǹkan tí ẹ̀yin àti dèjì àti jáde ìfẹjọ́ fò gbogbo ẹ̀ ni mo ti gbọ́. bẹ́ẹ̀ yàn ṣe níjọ́ tó bẹ́ẹ̀ náà lèèyàn ṣe níjọ́ kan. mi ò fẹ́ kẹ́ díjà àgbàlagbà méjì sílẹ̀ torí pé ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ ó máa ṣe kí. bí mo bá dùn ní ilé ara mi tí àwọn fún rẹ̀ ó máa ń dùn mọ́ mi ní kákan fi signature sílẹ̀ kákan pààyàn kákan. náà aláyé àbáwò lè pẹ̀pìn Germany no dey jam Russia no dey rush. ta ló ti màmá bá wí ẹ jọ ṣé mi lọ fẹ́ bá wí ẹ mọra yín ṣé mi làdá nìkan jẹ́ mọ́ lára ẹ̀yin náà ló ń bá sọ̀rọ̀ àdá nìkan jẹ́ ti bà tí ń jẹ́. ó disappoint mi mo wá ń wọ̀n ẹ́ mo ń wọ̀n ẹ́ tí o bá lọ stop pálapàla yẹn kó lọ fúnra ẹ bí kí n rí ẹ ní rí ọmọ tí mo mọ̀ tẹ́lẹ̀ èmi náà surprise ẹ o.